obìnrin wọn mọ̀gbà tó ń jìyà ńgbà tó lọ́wọ́ wá ń gbà fún ọ díẹ̀díẹ̀ wọ́n wá ń rojọ́ rẹ kiri ó dà wọ́n ò rojọ́ kù nù. mi Jésù. ìyá ọlọ́mọ mẹ́fà kan ló lọ máa ń dolóòrù ní ìmọ̀ ìyàwó mẹ́fà ẹlẹ́mọ̀ ṣèwádìí yòókù ní ìyẹn ti ń jẹ́ bẹ́ẹ̀. èèyàn lè fẹ́ kéèyàn owó èèyàn kì í sọ lọ́hùn ibi títí ẹ ti bọ́ ọ̀nà èè sọ lọ́hùn. lórí kan bá lòun lóyún àtògùn tí ètò ti wá ló bá ní lọ́jọ́ tó dóhun mo ní ṣé o níbi tá a fi ṣàpẹẹrẹ ló bá ní ẹ lọ́jọ́ tí Saheed Òṣùpá gbé jẹnẹrétọ̀ wà ló dóhun ló dùn ẹ ní ẹ. ọ̀tá rẹ̀ ó ṣẹ̀sín mi Jésù. ẹni ń wù ọ́ tínú rẹ̀ ń bàjẹ́ ẹni ń wù ọ́ tínú rẹ̀ ò dùn yóò gbé ọmọ sìn. mi Jésù. ẹ wò ó ti di woro sí woro ó ti di wọ́wọ́wọ́ láàrin Àgbàlá Gabriel àti Ìyálájé o tẹ́ ẹ bá gbọ́ èpè kàbìtìkàbìtì èpè gbàǹgbàǹgbà tí Àgbàlá Gabriel tó fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sọ pé Ìyálájé ló ń bá wí àwọn kan ní rárá o pé Àgbàlá Gabriel kò jẹ́ dáṣọ bẹ́ẹ̀ ṣòro ṣùgbọ́n tẹ́ bá wo fídíò yìí ẹ̀yin náà ṣàmọ́ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde f'Àgbàlá Gabriel ṣùgbọ́n báyìí o Àgbàlá Gabriel ó ti dájú pa ó dájú pa ó kálá ó jáde síta ó sọ̀rọ̀ ó fèpè ránṣẹ́ o ẹ wo kó má jẹ́ pẹ́nu tèmi lẹ ti ń gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo àkájọ wo ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. We are growing bigger and we are waxing stronger to the glory of God. wọ́n máa wú ìkúrú kiri bí bá wí dé wọ́n ló mọ̀ ẹni rojọ́ lẹ́nu òrò àdúpẹ́ fún Ọlọ́run wòmẹ́ èèyàn lè fẹ́ kéèyàn owó èèyàn kì í sọ lọ́hùn ibi títí ẹ ti bọ́ ọ̀nà èè sọ lọ́hùn àbí ká ló ojọ́ lọ́hùn ní ìsinmi ẹ̀hẹ́n bẹ̀ Ọlọ́run ń ṣe pé wò ó sọ lọ́hùn gbogbo ẹni tí wọ́n ìṣubú yín ẹ sọ pé Ọlọ́run ń ṣe pé wò ó sọ lọ́hùn etí èèyàn bá wá ìṣubú rẹ tí Ọlọ́run bá ti ń gbé ọ̀gá má wo táwọn èèyàn bá ń sọ má dá òkú padà fún Ọlọ́run gbogbo ẹ lólùfẹ́ Àgbàlá Gabriel pátápátá ó yẹ pín fún ẹbí ẹ pín fún àwọn tán tẹ́ mọ̀ pé wọn ìfẹ́ gbọ́rọ̀ Àgbàlá Gabriel sí inú wọn máa ń dùn láti gbọ́ ni gbogbo ẹni tí inú rí o dùn nítorí ẹ inú wọn ò ní dùn títí láì. mi Jésù. gbogbo ẹni tí ó ń rí ọ tí inú rí o dùn may they remain in sorrow forever. Amen. Anyone seeing you and anyone seeing you and being sad gbogbo ẹni rí ọ tí inú rí o dùn tí inú rẹ̀ ń bàjẹ́ ìkorò máa wọnú ilé wọn. mi Jésù. obìnrin wọn mọ̀gbà tó ń jìyà ńgbà tó lọ́wọ́ wá ń gbà fún ọ díẹ̀díẹ̀ wọ́n wá ń rojọ́ rẹ kiri ó dà wọ́n ò rojọ́ kù nù. mi Jésù. ọ̀tá rẹ̀ ó ṣẹ̀sín. mi Jésù. ẹni ń wù ọ́ tínú rẹ̀ ń bàjẹ́ ẹni ń wù ọ́ tínú rẹ̀ ò dùn yóò gbé ọmọ sìn. mi Jésù. ẹni ń wù ẹ́ tó ní àfikún okú ni ọ̀dà Ọlọ́run rán wọn ṣẹ́ tí wọn ò ní dé. mi Jésù. Ọlọ́run sọ̀tá rẹ̀ dájá. mi Jésù. bẹ́ẹ̀ ni ìwọ di àpáta. mi Jésù. ọ̀tá rẹ̀ di ẹyin. mi Jésù. ìwọ di àpáta. mi Jésù. ọ̀tá rẹ̀ di ẹyin. mi ntọ́lọ́ ń ṣe ti kọjá bá a ṣe rò ó bá a ṣe rí kọ́rè ní ọdún kìíní bá a ṣe wà kọ́nì lọ́dún kejì bá a ṣe wà kọ́nì ní ọdún kẹta bá a ṣe wà kọ́nì lọ́dún kẹrin bá a ṣe wà kọ́nì ní ọdún karùn-ún bá a ṣe wà kọ́nì ní last year débi ọdún keje tó pé Àgbàlá Gabriel Charity Foundation 7th year anniversary ẹ ṣí ẹ gbogbo ẹ lólùfẹ́ Àgbàlá Gabriel pátápátá lóṣogbo ẹ rí àánú gbà mi Jésù. ẹ múra Àgbàlá Gabriel Charity Foundation anniversary yìí ṣe church anniversary o foundation anniversary mo fẹ́ ká jọ ṣe June 4 la fẹ́ ṣe June 4 April la pè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ torí àwọn kan tá a ní lọ́nà nínú o so officially we are launching it out June 4 officially we are launching ó bọ́ sí Thursday ṣé Thursday Friday ló bọ́ sábà ń wo ó bọ́ sí Thursday so June 4 ẹ̀yìn yẹn wa ojú ò ní tì wá. mi Jésù. àtògùn tí ètò ti wá ló bá ní lọ́jọ́ tó dóhun mo ní ṣé o níbi tá a fi ṣàpẹẹrẹ ló bá ní ẹ lọ́jọ́ tí Saheed Òṣùpá gbé jẹnẹrétọ̀ wà ló dóhun ló dùn ẹ ní ẹ nígbà tí wọ́n dé mo ní kí ni wọ́n wá débẹ̀ látògùn state kí ló lọ síbẹ̀ láti èkó bá ní ẹ òun ṣe spa òun máa ń ṣe fẹ́ ṣíá kínní kan òun wá sọ f'Àgbàlá wípé òun fẹ́ bá a ṣe àwọn lọ sí Kòròdú nígbà tí sọ lọ ṣí ṣọ́ọ̀ṣì ìjọba gbogbo wọn lọ ṣe ṣọ́ọ̀ṣì wọn lọ ṣí ṣọ́ọ̀ṣì tó wà lọ́dọ̀ parí olódó òbò làgbàlá dónú hòtẹ́ẹ̀lì wọn máa nígbà tó parí revival ti bẹ dádì the Lord tí dádì wa tó wà àtúntò ní ṣọ́ọ̀ṣì ni dádì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dádì nígbà táwọn ṣojú dádì tán ni dádì bá tún fi okó gba wọn sí ẹ lo kọ́ńdọ̀mù wọn làwọn lo kọ́ńdọ̀mù
dáàbì wá dó ẹ oníyẹn kí ló wá ṣe é báwo ló wá lóyún ẹ wọ́n mo ti gẹ́gẹ́ yẹn ti fa fọ́ ara ẹ̀ jẹ lédè yẹn òdòdó bó àgbàlá dò ó wá padà wá sọ pé òun lóyún mo ní à kí ló fẹ́ ṣé wípé tẹ́lẹ̀ bá lòun lóyún ẹ máa kò bí pé kí ló fẹ́ kó má di pé ìyá alájẹ́ ló sọ pé kẹ́nìkan lọ ṣàmọ́ṣọ́ ibi èyí wá ìwé smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kí nìkan kò fẹ́ ṣí spa mo fẹ́ ṣí spa ó dẹ̀ máa ní ìdógó bí i 10 million tó máa fi ṣí spa tó máa ṣe ṣe mo ṣàpàdà ká sí gẹ̀yẹ wà padà dò àwọn dá pẹ̀sì olódùn olóyún olóṣẹ́ àwọn dá pẹ̀sì ìyá alájẹ́ àgbàlá dòun ẹ̀kí kò promise kó máa fẹ́ òun síta kò fẹ́ òun ní ṣókùn láyé ni lórí ọ̀rọ̀ dídò yìí mo ní ṣé kìí ṣe pé níbi táwọn àfáà ti ń gbà yọjú ságbàlá lélẹ̀ ṣé ìgbà wọn ti fẹ́ dídó mo wá bẹ̀rẹ̀ sí ṣèwádìí mo sì dágbà lọ́dún oríṣiríṣi àlejẹ́dẹ̀ ọlọ́mọ mẹ́fà wọn ní àgbàlá dò mo wá bẹ̀rẹ̀ sí ṣe investigation mo ní ẹjọ́ mo fẹ́ padà ṣé ó dún ìyàwó mú ìgbé ẹgbẹ́ investigation mo wá bẹ̀rẹ̀ investigation alábẹ̀rẹ̀ ó dé lòyìn parọ́ èyí tí ọba ṣẹlẹ̀ ní ó sọ kò sí àìníbẹ̀ kà gúnbẹ̀ ẹni pápá fẹ́ sọ pé mo sọ bẹ́ẹ̀ yàrá màdé òní kí wọ́n bẹ̀rẹ̀ mo bá ṣe investigation kò dún ìyàwó mú ìgbé ṣùgbọ́n bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ lẹ́jọ́ mẹ́ta ọmọ kan lórí lọ́jọ́ mẹ́ta bóyá Débórà ni mo rí kọ́ tí ń jẹ́ ìyá kan ló mọ ká àwọn pólì wa ó tún dókan náà àwọn pólì odò lóyún ní ìwọ̀n bóyá yẹn mọ́ yọ wá padà fún múlẹ̀ mọ́ yọ wá mọ́ kí ló dé ṣé òní kan ní padà Abraham ṣé ó máa fọ́kọ́ bá gbogbo òní dẹ́ni yóò mọ̀ tó gba ọmọ wa tán ilé ìlọ ṣe ń bẹ̀ wọ́n ní ọ̀dọ̀ donation làwọn gbogbo ilé wa lọ fi donation lọ fi ń gbóyún ẹ̀yìn fi donation lọ fi ń dọ́kọ́ ó lè yan ọmọ ọ̀rọ̀ jáde ṣé àmọ̀ pé pásítọ̀ ní dáàdì ni ṣé àmọ̀ pé olúwa ló pé dáàdì ni mo ní lọ́pàá ẹran alálẹ́ lò yán o ṣé àpẹ́ ẹ̀mọ́ ni abájọ́ rárá wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi mo ní èèyàn burúkú ní gbogbo ẹ̀yàn mo ní jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ọmọ ẹ̀ ẹ̀dá bá jẹ́ ẹ̀rọ ṣe dájú jẹ ṣé yóò rí pé àmì òróró tó wà lórí Rónkẹ́ ọmọ ìyá àdìjọ ara ilé ló wà lórí Àgbàlá Gabriel má ní rárá ṣùgbọ́n níwájú Ọlọ́run àti nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe èyí tí yóò bá ṣe lò ní parọ́ nítorí àtọ̀dọ̀ géèmù ni wọ́n gbangba náà kò dó ìyàwó mọ́ ilé mo ṣèwádìí dáadáa tó ní mo fẹ́ kọ́ gbogbo àwọn tó dó mo list wọn lẹ́yìn ẹ̀ jẹ́rìí mi ok ẹ má gbàgbé iléeṣẹ́ Sisi Alágbo yìí tẹ́ bá fẹ́ ra àgbo ẹ tó bá ń wá ọmọ tó ń wá oyún tàbí ó ti bímọ wá ní stopover iléeṣẹ́ Sisi Alágbo ẹ lọ kàn sí iléeṣẹ́ Sisi Alágbo ó wà ní Ìbàdàn ní opposite Larimat ṣé Larimat filling station àbí Larimat filling station ni Sisi Alágbo ẹ já lọ torí Yorùbá ní ìpolówó ọjà làgúnmọ́ owó ó ti ń dùn wọ́n yín òdó ìyàwó mi ìdè nínú ìwádìí tí mo ṣe ṣùgbọ́n wọ́n ní ìyá obìnrin kan alẹ́ jẹ́ kì ní wọ́n ní ìyá ọlọ́mọ mẹ́fà kan ló lọ máa ń dolóòrù ní ìmọ̀ ìyàwó ọlọ́mọ mẹ́fà ẹlẹ́mọ̀ ṣèwádìí yòókù ní ìyẹn ti ń jẹ́ bẹ́ẹ̀. ìbánitọ̀ ní ọ̀rọ̀ dé dúró yìí kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa ayé bíbẹ̀ kàkú bẹ́ẹ̀ àyà ti sọ fún yín pé I am coming to say my truth. kò pẹ́ sígbà yẹn o gbogbo àwọn tó dọ̀ yìí kò lọ ọ̀rá àdàbòbò kò ló kọ́ńdọ̀mù o. bàbá ní ókè gbà tó di ó di bí ọjọ́ kẹ mo ti wá pè kí sọ pé tọ ànádá ẹlòmíì ti sọ pé òtúndò wọn tó bá ti wá rí mẹ́sẹ̀jì ó ti mọ̀ pé ṣáà rí bó ṣe wà ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi ó ti mọ̀ pé mi ò náìsì rárá ọ̀rọ̀ burúkú ó wà ní ẹnu mi tí n bá ti pè kò ní gbé mo wá pè kò gbé mo wá pè bẹ́ẹ̀ ni ikùn mi wù gàlè pé ọmọ yóò sì gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu mi ojú bí ọjọ́ mélòó kan lọ that was last year ìyàwó ẹ̀ wá bímọ ní March lè ní àtàgbàlá jà àwọn nǹkan tó fàjà wá ni mo ṣàlàyé fún yìí o bí fóònù mi ṣe dún nìyẹn gangan ló bá di òdòbodòbò bẹ́ẹ̀ ni ìpadàbọ̀ ilé ọmọ mo fóònù mi bá dún àti fóònù mi dún èdè kó bá pè mí èmi ẹgbẹ́ nọ́mbà Nàìjíríà nítorí pé mo sọ̀rọ̀ 99.9% má kò máa dàní láàmú ni mo sọ pé mi ò dẹ̀ ṣe empowerment mọ́ fóònù mi dún bàtí fóònù mi dún gangan mo bá rí aráàlú ìbò lópin ló bá ní ẹ̀lú ìyá lájẹ́ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ láti ìlú òyìnbó náà láti Amẹ́ríkà náà lájọ wà ní ẹ̀fẹ̀ ní máa God bless you máa yes ma èmi náà bá ṣe bí yes ma ẹ ṣe máa mo bá kí wọn dáadáa mo bá ṣe pẹ́ dáadáa orí ọ̀rọ̀ àgbàlá náà ni a mú àmì yes ma yálà máa yes ma ó bá ní mo fẹ́ sọ fún pé àgbàlá dó lágbájá sísà wọn kan ní mo lágbàlá dó ó fún sísà wọn lóyún orí bá bẹ̀rẹ̀ sí ní fọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ ronú mo ti ń pè láti jẹta tẹ́lẹ̀ kan lódò àti ìnàjú ọ̀rọ̀ dídó yìí ó sì ń gbọ̀n bẹ́ẹ̀ mo ní nígbà tí mo ṣe wọ́n rò pé ṣé èdè àwọn àfáà ìkọ́ lè rí báyìí ṣé ibi tí wọ́n ti fẹ́ gba àṣà sí adẹ́ sọ fún kó kíyè sára kí ló dé tó lè wọ́n lélẹ̀ tí mo wá pọ̀ jù báyìí mo bá ní ẹjọ́ máa níbo làbúrò yín wà
ló wà nìbàdàn olóyún fún Àgbàlá mo ní ẹgbẹ́ wọlé fóònù hello kí ló rúkọ ẹ ó ní Bólú ẹ̀lẹ́ Bólú báwo ni ṣó wà mo gbọ́ wọn lágbàlá dó ẹ ó ní bẹ́ẹ̀ ni mà ibo lẹ ti dóra yín wọ́n ní káwọn pàdé ní kiri náà wọ́n ní ní sọpọ̀ ìṣọmọ gidi ni mo wá bẹ̀rẹ̀ sí bú ọmọ ẹ̀ nígbà tí mo bú ọmọ ẹ̀ dáadáa tán mo ní ìpìlẹ̀ wọn kí ló wá fẹ́ ká ṣe báyìí àbí kí ló fẹ́ ṣe báyìí ó ní mo ti bímọ ma ó ti bímọ mo bá kọ́ńpó sára mi lórí iṣẹ́ ó ti bímọ ó níyẹn bóyá bá ti ń dóko bóyá bá ti ń dóbò náà kí Fada Abraham tó bá ti ń dóbò yóò padà half many sons and daughters náà nílé ayé ni kí ọmọ ọdún yàn kó mọ́ lo kọ́ndọ́ọ̀mù èyí ò sì mọ̀ bóyá ìyàwó rẹ̀ fi òbó dùn ni mo bá délé pé ṣé Fada Abraham náà ló ṣàfihàn ní Fada Abraham náà ni mo gbọ́dọ̀ ṣe ọkùnrin àbóbìnrin lọmọ ló bá yà ìbejì ni máa ìbejì Jésù Kristi gbogbo ẹni tẹ́ ẹ sọ ní ìmọ̀ ìbejì tẹ́ ẹ sọ ọkùnrin méjì làǹtì ní Àgbàlá bí ìyẹn ṣe big deal nítorí ọdẹ dúró yìí mo gbọ́dọ̀ relax pẹ̀lú ọmọ yẹn ọkùnrin méjì làǹtì mo fẹ́ rí wọn lójú fídíò èmi náà bá ṣe bí glamour gbé ṣe sí fídíò mo bá rí yóò bá ní ògòǹgò tí ó fi ní ṣẹ̀ sí góńgó orí mú báyìí ní mo ti mú ni ẹ bá gbọ́ gbọ̀ngàn ó pọ̀ mọ́lẹ̀ ni wọ́n jọ bí ìmúmú ni bí kan ṣe mú kí ló ń pè bóyá bí fáànù mọ́ mi ẹ̀ báyìí ló bá mú fáànù dání ló bá ṣe ọmọ tẹ́kọ̀ọ́ bá ṣe kàn yín ọjọ́ ó ti fi ṣe microphone ó ti wà sínú yàrá ìyẹn tó ti wà sínú ẹnu ilé òde ẹ̀ ti dá lọ́mọ náà bá nìkan mú kan ló ṣorí kan bá mi ṣé ti ṣe pé lè ṣe ní ìbáàsì ráyì ṣé ó ṣe ní ìbáàsì àbúrò ti dábò ṣòwò Àgbàlá nínú àwọn ọmọ ẹ̀ kò síbi tó lè yẹ sí ìbejì ọkùnrin méjì ní Àgbàlá bí síta tí èmi mọ̀ gẹ́gẹ́ bí alábí ọmọ kí lè fẹ́ kí n ṣe the next thing ni pé mo kọ́ wo àwọn ọmọ yẹn mo ní ẹjẹ bá mi power tap 32,000 kò tí ì pọ̀ tó lórí TikTok mo wá wo àwọn ọmọ yẹn pé òun nílò aṣọ wo ló wọ̀ fún àwọn aṣọ yẹn kiri ṣé máa wọ́n aṣọ sọmọdé lọ́ọ̀yà yẹn ó ti ran ikùn ọmọ aṣọ yẹn kéré fún àwọn ọmọ yẹn mo wá sọ fún lédè pé mo ní bọ̀ kí lédè tó jẹ́ pé aṣọ yìí ló wọ̀ fún aṣọ ìkéré fún àwọn ọmọ ó ní Àgbàlá ò tọ́jú àwọn ọmọ yẹn pẹ̀lú ti ní interest ìdílé yẹn tó ṣe pè ní yóò pé kò tọ́jú àwọn ọmọ yẹn wá eléyìí olúwa mi ò ló lè léyìí kò lè Fada Abraham ló lè léyìí bí wọ́n bá ti ṣe ti pé ọlọ́wọ́ kò ní àwọn ọmọ yìí rẹ̀ sọmọdé ìgbà ọ̀nà wa bímọ last year March yẹn ó sọ pé ọmọ yẹn máa pé 1 year ní June so June ọdún yìí ọmọ yẹn máa pé 2 years mo láṣọ tí wọ́n wọ̀ yìí mo ní ó ti kéré jù mo ní ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni bá bímọ náà lọ́pọ̀ gbọ̀ngàn mo bá sẹ́jì 100,000 ṣé o ti rà láti ó ní mo ti rí mo ní òyìn là kí ọbọ ọmọ wíníwíní lójú orogún èjò rẹ̀ lójú ìyá ẹ̀ ó wọlé alákìsà ó sọ alákìsà tó ní gbaṣọ ọkàn ni mo béèrè èjì ló wọlé tàbí wá ẹdun orí igi mo ní orí owó tí mo fún ẹ ló bá mi fi ra aṣọ fún àwọn ọmọ yẹn aṣọ tí wọ́n wọ̀ yóò bójú wọn kí ló fẹ́ ṣé Àgbàlá gba bí ọmọ lọ́wọ́ ẹ̀ ó ní kò gba bí ọmọ lọ́wọ́ ó ṣe súná ó ní kò ṣe súná ó forúkọ ọmọ ránṣẹ́ kò forúkọ ọmọ ránṣẹ́ ok ṣé Àgbàlá ṣó ti fojú kan àwọn ọmọ ẹ̀ rí ó ló ti rí àwọn ọmọ yẹn rí nígbà tó wà ní 2 weeks mo ní láti gbà yẹn kò dẹ̀ ráwọn ọmọ kò rí mo ṣe ń bẹ sọ ẹ mo ní ìyá ẹ̀ ń kọ́ ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ ti kú mo ní kí ni ìwọ lọ ṣe lọ́dọ̀ Àgbàlá níbo ló ń gbé olówó lọ́dọ̀ grandma ọ̀yà kí ni ìwọ lọ ṣe lọ́dọ̀ Àgbàlá mo ní ìwọ ọmọ ilé ìsọmọ gidi o ọkọ̀ bíi 4 ló tẹ̀lé tí ìwà ló lọ ṣe kwaya òun ló fẹ́ donation ó fẹ́ mọ̀ ṣe pasawama ó fẹ́ mọ̀ ṣe kíní kan níwájú kíní kan kó fi argument life ẹ ìwọ náà wà lọ fi donation ó lọ fi gba odidi ìbejì ó ló ti ẹ̀dá mo nígbà tí a bá ti ń dóko nínú bàtà ìdó èyí tí ó hayé lọ́nà fún ló bá ní òun ò dóko rìn Àgbàlá ló kọ́kọ́ já balẹ̀ òun ní Àgbàlá ló kọ́kọ́ já ọ̀rá rẹ̀ Àgbàlá ni wọ́n kọ́kọ́ lọ gbé ọ̀rá fún Àgbàlá ló já ọ̀rá ẹ̀ ló já ọ̀rá díẹ̀ wọ́n ní wọ́n mọ̀ yóò kì í sẹ́yìn o how old are you ọmọ yẹn máa pé 25 years ló gbé mi
mo ní ìwọ tó jẹ́ pé tó ti gbé virginity ẹ̀ tó ti gbé wọ bí o 23 bá tó yẹ kó gbé fọkùnrin kan tí òun yẹ ó wá lọ gbé fálágbà àgbàlá ó ṣáà ní sáfẹ́ kókó sí báyìí oríkè bí ti ń pé ká ìkómọ lọ ráàdá àbòbò fún gbogbo yín má sọ ni mo ní lọmọ wálé ó bí dá kó mo ní mo lọ ṣọ́nà sí láwùjọ báyìí mo ní ó bí dá nítorí tiẹ̀ nítorí ọjọ́ ìlà àwọn ọmọ yìí nítorí kó lè máa tọ́jú ọdún òní ìyá òní bàbá ọ̀dọ́ girama tó gbé kó lè máa fẹ́ lómo ní máa fi sùúrù ṣe kábíwọ̀ nípa ẹ̀gbọ́n àgbàlá mo ṣe rí ẹ̀yin fámílì àgbàlá ìkànnì yín ẹ̀gbọ́n àgbàlá kan wà tó ń pè ní bí lọ́lá àbí nǹkan tó ń pè ní big sis àbí nǹkan ìkànnì ẹ̀ o ìwé òbá bí ọmọ ní ẹni ṣé wọ́n sọ pé ọmọ kan tó dàbí ìbejì síta gbogbo àwọn fámílì àgbàlá bí màmá nìkan ni o mọ̀ màmá àdúgbò yẹn lè máa mọ̀ ẹ mọ̀ ẹ ò accept àwọn ọ̀bẹ́jì yẹn ẹ mọ̀ ẹ ò accept ẹ̀yà bèbèjì ẹni ẹ̀ káyé gbọ̀ngàn tágbà àgbàlá ṣe báyìí ẹ ò dẹ̀ bá wí kó stop ẹ ò dẹ̀ fẹ́ kó ṣẹ̀ sí ṣùgbọ́n ẹ ò fẹ́ bá wí mo expect ìwọ tó jẹ́ big mom yẹn kó o ti pe lady yẹn kó o ti wá àwọn yẹn lọ pa àbúrò mi lọ mọ̀ síbi kan ṣé bó mọ̀ sí ṣé bó mọ̀ pé ilé bólú bíbejì fún àbí wọ́n á sọ pé ó mọ̀ pé bólú bíbejì mo ní lọ wálé tó bá ti wálé jẹ́ kí n mọ̀ mo bá pe àgbàlá kò gbé kọ́ mo pè kò gbé kọ́ àṣòbínú ni mo bá pè mo lọ́rọ̀ wa mo bá pè ẹ̀ló mà ẹ̀ló mọ́mì ní ilẹ̀ o mo ní ilé tí wọ́n pè láti bí ọjọ́ mélòó kan mo ní tó gbé kọ́ ẹ̀yin gan ẹ̀bẹ̀rẹ̀ wa ṣe ẹ̀gbọ́pá bímọ ni ṣe ti ẹ̀kí wa ṣe àmọ́pá bímọ ṣe máa sọ pé ẹ̀mọ́pá bímọ ni mo nílò ìtọ́ mo mọ̀ pé ẹ bímọ àṣewá lọ́wọ́ yín mo ní ẹ̀ ní lọ́wọ́ mi torí owó tó yẹ kí n fún ẹ ni mo ti fún ìyá àbèjì bólú ìyá àbèjì ó fi ra aṣọ fáwọn ọmọ tó bí àgbẹ̀ bá jábọ̀ bá dákẹ́ lọ gbẹ̀rẹ̀ dandan mo ní wọ̀ mo ní bẹ́yàn bá rí ọ tó bá rí jù kó kọ́kọ́ pa ìjù náà kó kọ́kọ́ fún ẹ ní ìfàsẹ́kù tó pa ìjù mo ní sọ ìwọ lè máa dóyàn níta kó máa dóyàn lónú níta mo ní ìgbà tí wọ́n wá bímọ ìyàwó ẹ ìsì tí ìṣọmọ bẹ́ẹ̀ o ìyàwó ẹ ṣé blessing ló jẹ́ ó bí obìnrin mẹ́ta fún ẹ ìwọ dẹ̀ ní ọkùnrin làǹtìlanti méjì níta mo nígbà tí wọ́n ṣe lé ní tìta ìtinú ti ìyá blessing màálù mélòó ló pa bí pásítọ̀ tó ṣe ń gbé màálù wà ní ìwé bàrà kẹ́yìn ṣẹ́ ìgbàlá màálù bàrà kẹ́yìn bí àgbàlá débẹ̀ náà àwọn olówó nílẹ̀ òun náà ra màálù lórí ẹ̀ ṣe súná ọmọ kan nígbà tẹ́lẹ̀ kan bí bèjì tó bí méjì lẹ́ẹ̀kan náà súná òun ló ṣe nítorí pé kà nílẹ̀ ó dẹ̀ ní ìbẹ̀rù náà. The Bible says that the fear of God is the beginning of wisdom. You don't even have the fear of God. Ìgbà sọ yẹn ó bá dákẹ́ lọ kí ni fẹ́ kí n ṣe now látọ́kẹ́ láti wákàtí lọ kò lè máa fún polówó oúnjẹ. ẹ̀rí àkejì mo ti ní kó lọ wáyé o kò lè gbọdọ̀ sanwó lé yẹn bá ní mo ti gbọ́ ó bá jáwé ní nǹkan tó ṣe mo lójú ẹ̀sìn ẹ̀ ti ṣú mo ló ṣe tán àti ọdún tó bá dẹ̀ wàárọ̀ mo ní mo wà ń bí I will come out and say the truth. ó bá pè bólú nídìí ìbá lọ wálé ó bá sọ fún mi bá sẹ́mi pé ó ti àgírámà ni ní o gírámà ó bá lọ wálé ó bá sọ fún mi pé ó ti wálé o lọ sanwó lé yẹn nídìí ìbá lọ ó bá pé ó bá send message ó bá sọ àwọn pictures àwọn ilé yẹn mo láwọn ilé yìí nígbà àwọn pictures yìí fake ni wọn fún wọn náà àwọn agent ilé yìí you have to go there yourself lọ síbẹ̀ fún ara rẹ̀ lọ wá ilé fún ara rẹ̀ ní kíkà má bẹ gbé kan dání mo ní onípe ṣàwámà ó ti gba onípe ṣàwámà nítorí ìgbà ó ti di ṣàmámà ó ti di ṣàwámà lọ ọmọ méjì mo ní kò sí bóyá jíjẹ ṣàwámà nǹkan kò sí bóyá ta ẹ̀ gbọdọ̀ kò mọ tọ́jú ọmọ níwò ọmọ tọ́jú ọmọ lè lọ music lọ mú pátá ẹ̀ lọ ra super glue o lè àti pátá àtòjú abẹ́ ẹ̀ka o lè pọ̀ mọ́ra wọn ní ìgbọdọ̀ orí kókó kankan wọnú ẹ̀ kò kọ́ bẹ́ẹ̀ mọ́ lọ ṣe sí Dubai lọ ó bá lọ sí gbọ́mà ó bá rí lé bàtà onílé yẹn mo nílé ìdá ó ti lọ wò fúnra rẹ̀ ó ti lọ mo ní kó gbọ́mọ lẹ̀ kó lọ wá ilé fúnra rẹ̀ ó ṣàtìrí wá sọ pé òun ti san owó ilé bá ní oṣù ìgbà tí àwọn ọmọ sì pọ̀dún kan wọ́n ní àwọn ọmọ yín pọ̀dún kan kékeré kan ẹgbà òbí sì kéré kan bẹ̀ sí mo ní mo bá yọwọ́ mi lè mọ́ bọ́mọ ọlọ́mọ tọmọ mo bá yọwọ́ ní ọ̀rọ̀ wọn mo bá fẹ́ jáde sí àwọn fẹ́ wá ṣe disclaimer fún Àgbàlá Gabriel lẹ́yìn tí èmi ti bìlí pé mo ti san owó ilé tán mo bá pe àwọn ọmọ mi wá kan ní kọ́tù ní ìmọ̀ bóyá ìkan lára wọn bí àmọ̀lẹ́rí wọn pè báyìí ní mo sọ fún ọ pé ní bá bímọ ọ̀ràn ní òní ọ̀pọ̀ pé mo fẹ́ ṣe disclaimer fún Àgbàlá wọn bá ní ìlànà jẹ́ má lọ ṣe disclaimer fún Àgbàlá the Bible says
ẹ má sọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kéde èèyàn tọwọ́ yín bàjẹ́ ó máa kú ní tiẹ̀ wájú èéfín níwà kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ kò ṣeé fọwọ́ bò ìwé ẹ̀ ṣì máa hàn síta ẹ má jẹ́ kó wá ẹ má ti èèyàn Ọlọ́run wálẹ̀ ẹ má gbé èèyàn Ọlọ́run ṣubú Ìyálájé don't do that wọ́n lè ilẹ̀ tí fún ní support látọjọ́ yìí mo ní nígbà tí mo bá fún support tí mo mọ̀ ní mo sọ gbà náà ní ti bá túmọ̀ sí ní ẹ jẹ́ kí n tó jáde kí n sọ òtòrò níwájú oúnjẹ tó dẹ́yìn òsàsọ ẹ jẹ́ kí n wò bóyá ìkúnni tó ẹ jẹ́ kí n wá orúkọ woman yẹn ó wà lára wọn tí ó ń bẹ̀ mí pé mi ò gbọdọ̀ jáde síta àti mo tún pe Dickness Ọláìdé wọ́n wà ní Chicago mo bá sọ fún pé hello ma mo wà lórí show ẹ wà lórí line ẹ máa sọ tẹnu yín nígbà tí mo sọ yín pé Àgbàlá gbogbo wà tó wù tí mo sọ fún yín pé mo fẹ́ jáde mo fẹ́ lọ ṣe disclaimer fún ó yẹ jáde kí lẹ sọ fún mi. mo ní kẹ́ má ṣe disclaimer. àwọn èèyàn ń gbọ́ yìí ẹ máa fẹ́ náà ṣàlàyé. mo ní kẹ́ ẹ bá wí lábẹ́ aṣọ ẹ bí mọ̀ràn ní òpó ó ti fi wá ẹ̀hàn báyìí gbogbo ayé ti rí. ṣé yóò sọ fún bá jọjọ wájú tọ́rọ̀ bá yọ. ẹ sọ bẹ́ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ mi náà síta èmi náà ti jáde báyìí èmi náà ti tọ́jà lẹ́yìn gbogbo wa láti tọ́jà lẹ́yìn èèyàn rádaràda. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ tì mí sí nígbà tí mo fẹ́ ṣe disclaimer yẹn àti mọ́mí láìdé ẹ ń wàásù ẹ fi bíbélì kọ́ mi lọ́rùn ní ìsìn nígbà tí gbogbo wọn bú mi kí ni mo sọ fún mi mo ní kí ló dé jáde síta kẹlẹ́ wa sọ pé ẹ̀yin ọ̀rẹ́ wà lára àwọn tó sọ pé mi gbọdọ̀ jáde síta. mo sọ bẹ́ẹ̀. àǹtí mi kúrò yẹ kẹ́ ẹ wá ṣe fún mi sí ẹ jẹ̀bi mi àbẹ́ jẹ̀bi mi. mo jẹ̀bi láì sálàyé àti kó ló wá ṣàforíjìn ọlọ́mọdé àpọ̀mọ ọlọ́mọ dáràn èmi náà fi tèmi. ó dá mà ó dá mo dáríjì yín mà. kí gbogbo kọ́ ti ń ṣe dáríjìn wa. wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn. ó dá mo ti gbọ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ náà kọ́ mi. mo bá pe mọ́mí láìdé ó wà ní Chicago Dickness ni wọ́n mo bá ní ha mọ́mí yẹn la rán lọ sí Colorado nígbà náà nígbà tí wọ́n lọ gba àwọ́ọ̀dù wà ní Fágbàlá mo bá pe mọ́mí Colorado mo ní mọ́mí Colorado mọ́mí Ọláìdé mo ní nǹkan báyìí Àgbàlá ṣe mo bá sọ gbogbo ìpátápátá gbogbo mo ṣàlàyé mo bá ṣàlàyé mo bá rí àwọn náà bá tún kí ẹsẹ̀ bíbélì mọ́lẹ̀ pé tó ṣe yóò dá ọ pípọ̀ tí Ìyálájé ó ní ìdí counseling I will talk to Àgbàlá we counsel Àgbàlá we kíní kan Àgbàlá ló bá tún fẹsẹ̀ bíbélì wọn bá fi yín mi lọ́rùn ló bá mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú mi rúgà ní pé ó rúgà mo lè ní fẹ́ wá ṣe disclaimer mo fẹ́ lọ ṣáná sí láàrú ní kí n ní sùúrù wípé àwọn máa kánsẹ̀lẹ̀ kí n fáwọn mo bá fi wọ́n lẹ̀ wọ́n bá pe Àgbàlá nígbà tó pe Àgbàlá Gabriel Àgbàlá òbí kọ̀ wọ́n bá send message pé àwọn ò ní lọ bí iṣẹ́ lọ́la àwọn fẹ́ bá Àgbàlá sọ̀rọ̀ pọ̀rọ̀ pọ̀ mi mọ̀ bóyá mọ́mí Ọládé wà lórí show Àgbàlá sọ pé ó bá ṣe wájú ọjọ́ kejì ó bá pe Àgbàlá ṣe jẹ́ send message pé I'm on the show wọ́n máa lè pé wọ́n bá tàn bá sí mi iṣẹ́ mọ́mí Ọláìdé Dickness ni wọ́n pẹ̀lú mà ẹ jẹ́ wá pé ìmọ̀ bí wọ́n máa lè gbé bọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ náà tó kọ́ wọn mi tó wà nù tó lálákọ̀wé ni wọ́n you don't call her just like that mi tí lè wọ́n lórí show tó jọ mẹ́ta tàṣọ last. Wọ́n gbé mo bá pè wọ́n wá sọ pé wọ́n wá pe Àgbàlá wọ́n sẹ́gbà tó wá jọjọ́ tí wọ́n jọ ọjà kan ti send message Àgbàlá pé àwòrán wà o wọ́n bá pe Àgbàlá ní wọ́n wá sọ pé wọ́n ti sọ pé Ìyálájé ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi fún ọ̀rọ̀ wà Àgbàlá wá reply mọ́mì yẹn pé lára àwọn bá gbòdì mọ́ kówó fún mi pé with due respect I cannot talk about it I don't want to talk. àwọn Àgbàlá ṣe with due respect sí pé wọ́n ní bá wọn sọ mo ló ti mọ nǹkan tó ṣe ló ṣe mi sọ fún yín ẹ má wọrí àǹtí mo lọ ṣe disclaimer ọmọ ní aráàlá Ìyálájé kí n jọ torí tọ́lọ̀ àwọn fẹ́ kí n mọ kíní kan wípé èéfín ni wà àwọn fẹ́ kí n mọ kíní kan wípé àṣepamọ́ ló wà kò sí àṣegbé pé wo Àgbàlá ṣe pamọ́ ni pé kí n má kọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde kí n jẹ́ kó Àgbàlá ṣe síta tó bá wá jáde àwọn ò lè dìmú mọ́ only because I'm come out and say my truth èmi náà wá rí sí pé Ọlọ́run jẹ́ ká ṣe ní tètè fún ìyá ayé ni mo jókòó sí ìyá ayé ni mo wà bí bá ti lórí ẹ̀ka ti fẹjọ́ ẹ̀sùn mà sẹ́ni mẹ́sẹ̀ pé ó déjọ́ kan lónìí ń tán lọ ọ́ gbà mí mẹ́ ilé lápò tí ń jókòó déjì ìdí nìyẹn tí mo fi jáde. mo wá pé bọ̀dá Kẹ́hìndé Àgbàlá Gabriel mo ní nǹkan báyìí àwọn ìwà tí Àgbàlá ń wù yìí mo ní ẹ lọ bá Àgbàlá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bọ̀dá Kẹ́hìndé ẹ bọ́ síbí mo fẹ́ ẹ jẹ́ kó sọ fún wa tó wọ́n bá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni èsì di ìtàkùn mo ní kán wá ẹ má bọ̀ báyìí ẹ má wulẹ̀ lọ sí kọ̀rọ̀ báyìí ẹ má bọ̀ káyé yín báyìí ni bọ̀dá Kẹ́hìndé mo pè yín àbí ni ìpè yín mo fẹ́ jọ Àgbàlá fún yín ní last step mo ní tẹ bá Àgbàlá sọ̀rọ̀ kí lẹ bá sọ ẹ jẹ́ káyé gbọ́ ẹ jẹ́ kí gbogbo Nàìjíríà gbọ́ wọ́n mọ̀ yín. mi ò ní sọ too much. Kíjà ìgbọ̀ wọ́n ìgbọ̀ àbọ̀ fọwọ́ tún wọ́n jẹ́ báwọn ní kẹ́ ẹ sọ. I just know a little out of ẹ náà mo sọ kí ṣe kẹ́ ẹ wá padà eventually bá sọ̀rọ̀. mo bá wọn sọ̀rọ̀. Okay. mo bá wọn sọ̀rọ̀ mo lè ní ma get back to you.
ìgbà tí mo dẹ̀ padà àwọn gbogbo wá sí mo bá yín sọ̀rọ̀. Ìgbà tí ẹ̀ bá sọ fún mi ò lè gbọ́ mọ́ mi ò sì lè gbà torí bọ̀dá Kẹ́hìndé ìgbà tí àwọn gan jókòó tẹ́ wá lọ́jọ́ tẹ́ bá mi kó bùn wọn tára mi ò yá tí mo ṣàlàyé ọ̀rọ̀ fún yín ṣàpẹ́ yìí náà wá shocked tí mo túṣu sálẹ̀ ẹni ẹlẹ́ àmọ̀ kò pọ̀ tó báyìí abẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. lèmi ní a máa bá wọn sọ̀rọ̀ náà ni a máa advice. ẹ lọ máa advice lọ kò sí wàhálà bọ̀dá Kẹ́hìndé ẹ bá káwọn olólùfẹ́ yìí ẹ káwọn olólùfẹ́ yìí. ẹ káàárọ̀ ẹ káalẹ́ ṣáláfíà ni wọn ẹ forí jà gbàlá wọn ẹ forí jì wọn. wọn ní ẹ forí jà gbàlá ẹ ṣe mo bá pẹ́ àwọn náà bá ní wọ́n wá gan wọ́n wá níjẹ ìjẹ tó bá mi kó wọ ẹmu níjẹ rẹ̀ àbí kọ́mọ́dé àwọn ní ẹjọ́ ẹkẹ sí lọ sà ẹ ṣe sà mo ní kí ló dé mo ní ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ bá sọ ǹjẹ́ ẹ bá sọ mo ní kẹ́ ẹ bá advice ẹ̀ ó yẹ kó ti ṣe ìdúró èmi ò ní bá sọ ọ̀fẹ́ kan mọ́ èmi ò mọ òun ọ̀ràn ni wọ́n ní wọ́n ṣàlàyé fún mi mo lọ́rọ̀ ẹ̀ má lágbára o nítorí ìwà tó wù yẹ láti láàsì ẹ̀ mọ ní o èmi mo ti ya ọwọ́ yọ ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ àgbàlá amẹ̀bọ ká mo lọ dàrú mo dàmọ́ lójú mo lọ dàrú mọ́ lójú padà amẹ̀bọ ó update ó ní ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin Ìyá Alájẹ àti Àgbàlá Gabriel ó dàbí wọn ò sí mọ́ nítorí òun ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta Ìyá Alájẹ ò sọ ọ̀kọ̀ọ̀kan nípa Àgbàlá mọ́ kò promote kò ṣẹ́ni tì mọ́ mo ní ṣe pẹ́ nìyí fẹ́ lájẹ báyìí okay má wọlé ọ̀nà tó di péjì ẹ̀ mo ní you still remain my son kò sí ọ̀nà tó wà láàrin wa pé mi ò ṣe àdéhùn ìṣẹ́ni tí ń pẹ́ pé kò mí ìpè bóyá kankan wà ó ká ó ti ẹ̀ka mo tún lọ dààmú wọn lójú bẹ́ẹ̀ ni wọ́n á ní sùúrù o láti mo ti fẹ́ ká o ọjọ́ tó wá rí wípé ọjọ́ tí wọ́n á rí kó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé le tó lọ láti 2025 yẹn lórí pé àmì ẹ̀kọ́ ti jáde ó ti update mo wá sáré lọ mo wá lọ ṣí ẹjọ́ tó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé le mo wá lọ ṣí ẹ̀ lórí péjì mi kí wọ́n má mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n we don't talk anymore ọjà tí mo ti fi pọn gan mi mọ́bi tó wà mọ́ ṣé wá nígbà tó di pé àwọn èèyàn wá pè mí pé wọ́n bú mi wọ́n sọ pé kiri kan àwọn kan Olúṣọlá mi sọ fún mi pé o gọ̀ gan the way you are dragging me calling my name olóńgbà wọn kan gbowó olóṣèlú jẹ́ kí n bá yín sọ̀rọ̀ díẹ̀ mo rí pé ìkọ́lẹ̀ àwọn student náà sọ pé Ìyá Alájẹ ló wá fábíyá náà àgbàlá parọ́ àbí nǹkan fáwọn ìjọ tí mo máa kọ́kọ́ mọ Àgbàlá Gabriel ó lọ̀rọ̀ Ìyá Àbíjọ Máráyé le ẹ má gbàgbé ṣáájú ọjọ́ yẹn a ti rí Ìyá Àbíjọ Máráyé le a ti rí ní BBC Yorùbá tí ò lè sọ̀rọ̀ tó wà lórí bẹ́ẹ̀ tó pé everything ti change nípa system gbogbo àkòtì kò lè sọ ẹ mọ̀ àwọn tá a dẹ̀ fẹ́ràn Ìyá Àbíjọ Máráyé le lórí pé Ìyá Àbíjọ Máráyé le before then Àgbàlá ti wà ní system o ó ti máa ń sọ̀rọ̀ àwọn arúgbó kọ́lé fáwọn arúgbó lọ gbé àwọn èèyàn ní gọ́tọ̀ oríṣiríṣi ó ti máa ń wà mi ò dá sí rí mi ò kò sí nǹkan tó kọ́ ó ti wà in existence before Ìyá Àbíjọ Máráyé le ó ti wà wọ́n nítorí ìfẹ́ tí èmi ní sí Ìyá Àbíjọ Máráyé le táàdé tí kọ́kọ́ kà á nínú àti kọ́kọ́ nínú BBC Yorùbá tó kọ́kọ́ gbé káàkiri bí ọ́dà ṣe ní interest lórí ẹ̀mí náà ṣe ní interest lé lórí bí àwọn ètò ṣe wá o mo bá wà ní kóòtù lọ́jọ́ yẹn àwọn analyze BBC Yorùbá ni àti pé wọ́n lẹ́nìkan àwọn ẹnìkan tí lọ gbé ẹnìkan ẹ̀wọ́n lọ ti reach out ẹnìkan bla 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 no analyze Ìyá Àbíjọ Máráyé le lórí BBC bí akínú wá ṣe woman yẹn yìí tẹ́ jẹ́ Yorùbá kí níbẹ̀ máa rán ayé lọ́wọ́ kí nìkan later làwọn tó wá gbọ́ láti ẹnìkan wá sẹ́ni fídíò yẹn pé ó tiẹ̀ wà ní ó wá sí Ìbàdàn ó lọ sọ́dọ̀ pàǹkan tó ń pè ní Àgbàlá Gabriel wọ́n á fi ṣe lọ wo fídíò yẹn làwọn tó play fídíò bí àwọn ti lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel wọ́n nílẹ̀ àsìkò àti woman yẹn tiẹ̀ sí ibìkan wọ́n wá ní máa bá Àgbàlá Gabriel wá máa wá sọ pé Àgbàlá Gabriel wá nípa àwọn ti dáwó wípé kíní kan ìgbà Ìfolúkẹ́ wá sọ̀rọ̀ èyí tẹ́ bá rántí ẹjọ́ tí bá ti parọ́ kẹ́ máa bí mi o wípé Ìfolúkẹ́ wá sọ̀rọ̀ nípa sí pé ṣé tiẹ̀ wọ́n lè ṣe òṣìṣẹ́ ti wò sàn òṣìṣẹ́ kíní kan fún gbà kan wọ́n ní ó yẹ kó sọ báyẹn bla bla ṣe wọ́n ti gbogbo story yẹn nínú kóòtù bẹ́ẹ̀ yẹn làwọn sọ pé àyẹ̀jẹ́ ká fún ẹni yẹn lówó Ìyá Alájẹ kóòtù àwa la kan ilé Ìyá Àbíjọ Máráyé la fún Àgbàlá ní ṣé 860,000 nínú àbí 880,000 owó ta kọ́kọ́ kó fún Àgbàlá Gabriel ó ti wà in existence ìgbà tẹ́mi mọ̀ torí ìfẹ́ tí mo ní sí Ìyá Àbíjọ Máráyé ó jẹ́ number 1 ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn sọ̀rọ̀ ní Ìyá Alájẹ kóòtù pé mi ò lè apology sí Muyideen ẹ má gbọ́ wá àti àjò kò sí nǹkan tó kọ̀ pẹ̀lú Muyideen nǹkan tí Muyideen ṣe nígbà yìí mo ṣàlàyé please I'm not going back to Muyideen kì í mo sọ fún yín ẹ jẹ́ ìyẹn mi ò apology pé kí ni ìyí tí mo bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ máa sọ ìdí tí mo ní ẹ̀rí ẹ̀ ni mo sọ yìí tí ẹ bá fẹ́ kí n bá gbogbo ọ̀rọ̀ jẹ́ fáwọn mùsùlùmí ẹ fẹ́ àwọn ọ̀rọ̀ tí mo ti bá wọn gbé pamọ́ láwọn mùsùlùmí àti báwọn wú jáde síta torí gbogbo géèmù tó ń lò fún nígbà yẹn géèmù yẹn jíríkì yẹn padà tún já sí lọ́wọ́ tó fẹ́ lò fún ìyàwó ọ̀nà òdodo gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi kí n fẹ́ sọ̀rọ̀ débẹ̀ mi ẹ mọ̀ nǹkan tó lọ́dún social media a lot of things is happening ẹ gbàgbé ẹ o ní tí mo bá mọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé owó mi ni mo dá
Oh, is that mommy do me looking there? 100,000. God bless you. I gave him 980. I think Kosha. Ó lè kó yẹ kú díẹ̀ kú pé lẹ́yìn ìgbà náà la wà ní courtroom mo dá 1 million. In fact, ìdájọ́ kò sáà ṣe ètò láti dá 1 million naira. Mo bá dá pé buga kíní kan buga ni mo bá dá 1 million naira. Níbẹ̀ mo bá tún kó 1 million naira fún. Mo bá pe Àgbàlá Gabriel ní o gbà àmọ́ yo báwo ni o máa send number ẹ send number ẹni yẹn sí wa Àgbàlá Gabriel olórí ibẹ̀ náà ti send ẹ mo send 1 million naira. Sí Àgbàlá Gabriel mo fi ráyè ní bá tàbá sọ́dọ̀ àwọn ìwà ó nọ́mà èmi in contribution tèmi 900,000 1 million naira ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta kóòtù màwá lára màálù nígbà tí àbíjà máa ráyè tó fẹ́ ṣe birthday 400,000 naira tí wọ́n bèèrè pẹ́sàn lọ́wọ́ ìṣòyìn kí ló ń jẹ́ Rónkẹ́ sọ pé ẹnìkan ló ra màálù ẹnìkan kọ́ ṣe bó ọmọ pé ní mo ra ọmọ pé kóòtù láti ra ìkan lára àwọn ọ̀yá wa gan àwọn ló tún wá dé ló sẹ́ndì makeup artist kó lọ ṣe makeup ojú ìyá àgbèjì bẹ̀rẹ̀ yẹn ní ọkọ̀tù ló ti lọ. So bá mi ṣe lọ 1 million 900 400 èlò ló jẹ́ tí mo lè rántí pé mo fi sínú àpò ìyá àgbèjì ọmọ aráyé. Ìgbà tó yá wọ́n gbé sórí mú ìdíǹde. Àwọn èèyàn pè nípa wọ́n fẹ́ ṣe donation fún ọ̀rọ̀ Muyideen. Before then, Màmá Esabod ṣe show kan nígbà kan wọ́n sọ pé ṣé gbà yẹn ni mi rántí wọ́n pé ṣé o ní foundation ó lè pé wọ́n bá mi sọ pé ṣé o ní foundation 2.3 God bless you yàtọ̀ sí táwọn èèyàn padà fún o pé àyálájẹ́ ṣé o ti ní foundation o ti rẹ̀ ní sa foundation ní kíní kankan màmá ṣe show nígbà yẹn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ìyẹn Màmá Esabod. Ìgbà tí bẹ́ẹ̀ sí Muyideen dé táwọn èèyàn wá pè mí pé àwọn fẹ́ dáwó fún Muyideen kí ni mo sọ fún àwọn èèyàn mo ní ẹni tó bá fẹ́ dáwó fún Muyideen ó lọ dá fún Àgbàlá Gabriel straight personal money tèmi fún wọn tí mi ò gbé mi ìgbà káàntì kankan jáde personal money tí mo fún Àgbàlá tí mo fún Muyideen was 500,000 naira my own personal money tí mo dẹ̀ sọ fún àwọn tó kù wípé whatever you want to do go and give it to them ẹ lọ ẹ ti ní wọ́n ti gbé àkáǹtì foundation wọ́n ti gbé síta ẹ lọ fún wọn ẹ bá fẹ́ ṣe èmi ò gba owó mi ìdáwó. Lẹ́yìn ìgbà tó ṣe ti Muyideen ìtàn mo wá pe Àgbàlá Gabriel ó yẹ pé lẹ́yìn 500 yẹn bí mo tún wá fún ní mi ò mọ̀ gbogbo tí mo máa fún Muyideen tó jẹ́ personal money wọ́n ní mi ò gbọ́dọ̀ ju 750 lọ kò pé 1 million personal money mi tí mo fún ojú 750 lọ. Lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ pe Àgbàlá Gabriel mo ní kó má kọ́lé fún yàn mọ́. Lẹ́yìn ìgbà yẹn máa kọ́ wá sórí ìkànnì ọ̀dọ́ ẹ̀ ó lọ fún wípé kó wá travel lọ sí God bless you wọ́n ní ẹ ṣe máa Damzi. Lẹ́yìn ìgbà yẹn àwọn kan máa ń gbé yàn wọ́n sọ pé wọ́n máa ń ṣe Jerusalem wọ́n lọ sọ́dọ̀ Àgbàlá torí pé mo rí pé lẹ́yìn yẹn jáde ó tó sọ̀rọ̀ àwọn tó lọ sọ́dọ̀ Àgbàlá ọkùnrin yẹn kí tí ẹ̀rọ orúkọ kíní wọn yóò ó yọ́ lọ́wọ́ fẹ́ kí n dárúkọ síáské my God mo wíṣ láti dárúkọ wọn ẹjọ bí a mọ wá sọ pé tó sè mo bọ̀ nítorí wá létí ẹ̀dẹ̀ wá torí pé kẹ́rìndé máa mọ àwọn tẹ́ máa bá ṣe business. Okay, mo bọ̀ ẹ jẹ́ kí n pè é okay bí mo fẹ́ conversation wọn pé àpò sí bẹ́ẹ̀ ó máa rán mi létí ó bá wà bí ẹ you feel like àbúrò mi ni you feel like ọmọ dáadáa ẹ̀yà alábàárìkà ni you feel like kí ni orúkọ tó sìn ó sí lórí láì ní oh my God màá rántí bí a ṣe tó bá padà rí tó bá wà bẹ́ẹ̀ tó bá mo bá wo show mi send the number àwọn orúkọ àwọn pípò yẹn fún mi bí aska ó ṣe show lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí lẹ́nu yẹn lọ sọ̀rọ̀ lórí ọ̀dọ̀ God bless you ẹ̀mí dé 20 God bless you tó lọ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ lórí TikTok tó gbé mọ́mí ẹ̀ tó ń bèrè pẹ́sàn lọ́wọ́ ẹ̀ báyìí you fit try your group èèyàn dáadáa ni you fit try your alábàárìkà ni you fit try you fit try gbogbo alábàárìkà ni you fit try wọn dáadáa ni mo ti gbàgbé ẹ má wọlé ẹ jẹ́ máa sọ lọ́mọ lè rántí létà ẹ jẹ́ máa sọ lọ́mọ lè tó sè tó bá wà lórí ibẹ̀ yẹn kò rán mi létí lọ́dọ̀ Àmọ̀rí ẹni yẹn lọ sọ́dọ̀ Àmọ̀rí ó dárúkọ bẹ̀ yẹn lọ́dọ̀ Àmọ̀rí lẹ́yìn ẹ̀ mọ̀ pé lọ́dọ̀ Àmọ̀rí ó dárúkọ ẹ̀ bóyá aska kìíní kó ti gbàgbé wọ́n náà lẹ́nu tó ṣe yẹ confirm ní you fit try o confirm ni
So God bless you. Odumayo, God bless you, Odumayo. So ó wá lọ sọ́dọ̀ Skyline tẹ́lọ̀ ìyẹn kọ́ ó lórúkọ táwọn òkú yẹn ń jẹ́ báyìí ó wá lọ sọ́dọ̀ Àgbàlá ńgbà náà ó wá sọ wípé òun fẹ́ kágbàlá máa kóyàn travel ṣẹ́rí Àgbàlá kò mọ̀ nípa kankan ẹ máa sọ pé kó gba lọ́yà kò ní gba lọ́yà ó ní agídí kò kì í gbọ́ràn ẹ kọ́lẹ̀ èyí tí ẹ̀yin tẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ ní access sí as a family eléyìí kan sọ fún sọ̀rọ̀ social media ọ̀rọ̀ family àwọn family wọ́n gbọ́dọ̀ wà involved family gbọ́dọ̀ wà involved mo ní náà fún nọ́mbà àwọn people yẹn lọ́wọ́ mo bí ìmọ̀kan tí mo fi save ẹ̀ ni mi mo tí mo fi save mo ní orúkọ yẹn lọ́wọ́ but bí a travel ṣe bá fi travel sí tó lè gbé wá ní lóde tí mo orúkọ ẹ má wọrí wọ́n escape ni ẹ má wọrí ìjọ tí bá ti rántí ó kàn ní kó yí ṣó ìdájọ́ kí n ti sọ tàdídì yòó sí lórí náà kò lọ no bí ọdún ẹjẹ òun tó wọ́n yẹn tó gbá ọ̀rẹ́ Artway God bless you Ọlábísí Kazeem Artway Global Artway lọ sọ́dọ̀ Àgbàlá lóòótọ́ ó chance Àgbàlá o ṣe tó tẹ̀ bá sọ bí wọ́n bá ṣe máa sọ ṣùgbọ́n Àgbàlá nítorí pé kò gbọ́n òde lọ sí sùkúrẹ̀ kì í gbọ́ràn kò ní lọ́jà so bí yẹn ṣe gbé dé pé ó fẹ́ kó máa Artway wá ní pé kó máa báyọ̀ travel ti lọ gbéwé fún ó máa lọ sí kíní kan country Àgbàlá òde wọ plane ni ó máa kọ́ lọ sí African country kan Artway wá gbéwé wá Àgbàlá lọ sign láì ní lọ́yà láì lè kà dáadáa ó yẹ ó wà lọ sign àṣẹ tó ti wà nínú agreement wọn ni wípé pẹ̀lú Artway ní pé Àgbàlá ló máa wá gbogbo àwọn èrò tó máa kúnnú flight at the end of the day Ọbádára you can leave my page at the end of the day Àgbàlá wà lérò púpọ̀ àwọn lédè tó pèsè lọ́dọ̀ àmọ́rí yẹn òun àti mọ́mísí ẹ̀ lọ àti ó sanwó mọ́mísí àti ìyá ọkọ ẹ̀ méjì dẹ́ ẹnìkan náà mùmí dẹ̀ mọ́ dáadáa láti ọ̀dọ̀ ọwọ́ mi ló dàgbà sí ọmọ dáadáa ni mọ́mísí ẹ̀ àti ló jẹ́ sí mi then ẹlẹ́ẹ̀kejì ìyá ọ̀rẹ́ mi kan wà ní Maryland tí ẹ̀ náà lọ láti Ìbàdàn àwọn kan lọ láti UK wọn ṣáà lè lò plane flight pé wọ́n bá gbéra wọ́n bá ní wọ́n lọ sí Jerusalem ìgbà tó dé ni wọ́n ó sì bá pè mí pé Artway tí ṣe Artway Artway ló bá sọ mi pé kí ìdè máa gbọ́ ní Jordan nìna mọ́ wa mo ní Jordan ó ṣe máa jẹ́ pé Jordan Jerusalem lè lọ́mọdé pé Àgbàlá gbọ́ àwọn ọmọ wọn tó wà bẹ́ẹ̀ mo máa mọ̀ wọ́n kí ní kò ẹ̀kọ́ ṣe mọ̀ pé mo mọ̀ wọ́n náà mọ̀ pé mo mọ̀ wọ́n mo lè sọ fún ẹ̀kọ́ tó kúrò láti kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní Jordan wà wọ́n sọ pé mo fẹ́ kí ọ̀rọ̀ Jordan àti lédè yẹn sọ ni o èyí tí bá jẹ́ òótọ́ máa kúkú sọ tó bá jẹ́ kókù díẹ̀ ká tó máa sọ èyí tí Àgbàlá tó bá ti jẹ̀bi máa sọ èyí tí ò bá mọ̀ nípa ẹ̀ máa sọ òun ti sọ wọ́bọ̀wé wọ́n ti kúra wọn ti lọ bọ̀bọ́ ilẹ̀ ti bá sọ wípé tó bá ti bá àwọn wáyàn ohun Àgbàlá ò ní sanwó flight pé ọ̀fẹ́ ní títì at the end of the day wọ́n bá débẹ̀ water kan pass gàrí ọ̀ gàrí pass by water ìkan ṣáà pass ara wọn gbogbo ìwá ṣáà wùjú wùjú wọ́n wá ní wọ́n lọ fún wọn sí 3-star hotel wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ní Jordan ní o Àgbàlá náà wà mú wọn lọ bí fún ẹsẹ̀ Jésù Kristi wà ibi tí ẹsẹ̀ Mósè wọlé sí wọ́n ṣe àwọn làwọn yẹn sọ pé ìjọ wo làwọn ń lọ sí Jerusalem làwọn dágbére ìjọ wo náà ń lọ Jerusalem àyẹ̀lò bí mo bá pe Artway wọ́n bá fún mi nọ́mbà Artway kí ló ṣẹlẹ̀ àwọn tẹ́ kókó Nàìjíríà ó mọ̀ pé wọ́n ní àwọn òmìnir Jerusalem wọ́n ní Jordan làwọn wà kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀sẹ̀ ń para àwọn ṣe gbogbo ẹ̀ wọ́n máa kan ṣẹ̀yà wọn lówó ń bẹ̀ wọ́n ní owó wà ká nǹkan tó kọ́ sọ pé wọ́n máa gbé wọn pé wọ́n máa lọ ni wọ́n pé àwọn máa ṣe wọ́n tọ̀ náà lọ ni tourism yẹn náà ni wọ́n máa bá dé wọ́n máa cross ní ìwé àbò cross lórí ìkànnì ló ti wá sọ o ní wípé ìgbà tẹ́ ẹ padà s'Àgbàlá Àgbàlá ní kó o bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò Celestial reality checks God bless you ma ó ní Àgbàlá ní kó o bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kó o wá fẹsẹ̀ rìn bí ẹni pé ẹ ò jọ máa bọ̀ yes or no àkọ́kọ́ níbo lẹ ti ń bọ̀ níbo lẹ ń lọ tẹ́ pàdé ní òde nígbà yẹn nígbà tẹ́ níbẹ̀ lọ́wọ́ àwọn boys yẹn pé lady yìí máa ṣe show ó sọ wípé báyìí wọ́n ní àwọn ń lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìwọ gbé Àgbàlá lọ sọ́dọ̀ ìyá ẹ̀ Àgbàlá dẹ̀ fún ìyá ẹ̀ lówó ó ní kí Àgbàlá bẹ́ẹ̀ tọrọ owó fún ìyá ẹ̀ ìdí nìyẹn tó fi ń bínú gbà yẹn pé wọ́n wá lọ gbé Muyideen wọ́n wá tọwọ́ fún Muyideen wọ́n kọ́lé fún Muyideen èmi ò láì kéèyàn máa parọ́ ó cast ni torí mi náà béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó ní kẹ́ bá ń gba owó fún yẹ kí lẹ́tẹ̀ yìí náà bá kẹ́ẹ̀tì ẹ̀ bá kò ní dandan kẹ́ gbé yẹ jáde sá ẹ̀ bá àrèjọ oníjọ́ tó ń lọ síbẹ̀ pé òun fún yẹ lówó bọ̀ kíní kan ni tí ọkùnrin bá sọ wípé kó sáré bọ́lẹ̀ nínú mọ́tò kó má jẹ́ ká yóò mọ̀ pé àjọ wà ní kó má fẹsẹ̀ rìn bọ̀ ṣé wo mọ̀ kó fẹ́ dú ẹni kí ló ń ṣe kí ló padà lọ ṣe ń dẹ̀ kí ló dé tó súnmọ́ ẹ má parọ́ fúnra yín ó láwọn moves kan
tí ọkùnrin bá ń ṣe sí ẹ abáwa náà ṣe kékeré rí àwa náà ṣọmọ gírí tí ọkùnrin bá ó ní mú tí ọkùnrin á máa ṣe fún ẹ wàá mọ̀ kó fẹ́ dú ẹni wàá mọ̀ kó fẹ́ gba nǹkan kó fẹ́ gba pátá ń di ẹni wá ètò òfin lẹ̀ mọ́ ọkùnrin yóò mẹ́rí o ìwọ ló wá lọ sínú ẹ kọ́ sọ pé inú gbóná wà ìwọ ló wá lọ bẹ̀ kí ló ń wá ká. ìgbà tó jáde tó sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan ìgbà tí o jáde o wá ṣe o sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi ìgbà yẹn ni mo wá lọ bèrè pé ẹjọ́ kí ló dé táwọn boys wá sọ fún mi pé ìwọ náà dẹ̀ fẹ́ náà rẹ̀ sọ pé ẹ wà nínú mọ́tò níbo ló ti ń bọ̀ níbo lẹ̀ ń lọ ìyẹn ò kàn wá anybody ló lè wá ìrànlọ́wọ́ lọ síbòmí mo dẹ̀ sọ fún ẹ nínú show lọ́jọ́ mo ní pé kò ṣe fún kò tí ì ṣe dọ́dọ̀ yìí yẹn kò mí pé kò ní ṣe bí mo ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn o ìwọ ló wá jáde ló wá bẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn ò dẹ̀ dá sí níwájú ọlọ́run ọba mẹ̀sáyà ọba tí màá padà lọ jíyìn fún nílé ayé mi ò mọ̀gbà tí wọ́n arrest ẹ kò sẹ́ni bọ̀dì tó fún mi lọ́wọ́ pé wọ́n máa arrest ẹ tó bá jẹ́ pé nìkan wá rí kan lára àwọn boys tó ń tẹ̀ nígbà tó pé ibi kan báyìí ní Àgbàlá fẹ́ ṣe èmi máa stop wọn nítorí àbí ọmọ ni mí. ṣùgbọ́n tígbà tí wọ́n jáde tó wá ṣapọ́lọ́jì ló jẹ́ ká tún tẹ̀síwájú nínú ìwòsàn ìwádìí ó rántí bó jáde tó wá sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ onú mọ́tò ló ti ṣe fídíò yẹn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin èmi àtàgbàlá mo kàn ní kí n sọ fún yín pé a ti parí wọ́n tiẹ̀ try fún mi gan ìfà Àgbàlá try fún mi gan ìwọ ló mọ̀ wá sọ ọ́ ìwọ ló wá sọ ṣé àwọn èèyàn ti gbà yí pé tẹ́ ẹ bá sọ lórí ìkànnì tàwa ó ní àwa máa fi mú èjì kún ẹ̀ta òun làwa máa so pọ̀ tó rà àbáyé gbé a ò sí ń bẹ̀ ọ̀rọ̀ tó bá wà lórí social media òun làwọn èèyàn máa ganu sí wọ́n máa mú ọ̀kan lọ́dọ̀ lágbájá wọ́n á fi kán èjì ṣe é gbọ́ o ní ọ̀rọ̀ Stargurl nìyẹn o ìgbà tí mo dẹ̀ wá béèrè pé lágbájá ṣe báyìí wọ́n sọ pé wọ́n arrest ẹni o wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó lọ sọ kó wá mú ẹ̀rí wá ní police station pé kò lè sọ pé torí ẹ̀ ló ṣe wá ẹ̀bá dẹ̀ máa gbé débẹ̀ yẹn mo ní but at the same time ṣáà ti jáde ìgbà táwọn kan wá ń sọ̀rọ̀ ni wọ́n fi dáhùn pé ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ kìíní àná ni mo sọ mo ní wọ́n nígbà tó dé police station wọ́n lóò lè fìdí ìgò kan kó mi ò ṣépè fún ẹ o ọ̀rọ̀ tí n bá sọ mo máa rántí o torí mi kì í ṣépè fún yàn bí ọ̀rọ̀ Stargurl ṣe rí nìyẹn ó dẹ̀ jáde ó apologize wọ́n dẹ̀ àmọ́ wọ́n ṣe kán tọ́jọ́ fapọ̀ wọ́n parí ẹ̀ láàrin ara wọn bóyá wọ́n tiẹ̀ wá padà dóra wọn àmọ́ bóyá wọn ò dóra wọn mi ò mọ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó ń pariwo tó ń sọ̀rọ̀ yẹn ọkọ Starlady Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ Oríyọmí Hamzat that was when nígbà tí ọ̀rọ̀ Oríyọmí Hamzat ṣẹlẹ̀ tó lọ sí orí TikTok ìgbà yẹn lòun náà jáde ló ń sọ̀rọ̀ ó ń fún wọn ní support nígbà yẹn ọkọ ẹ̀ Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ mi ò dẹ̀ sọ gbogbo ẹ̀ nígbà náà kì í ṣe pé mi ò mọ̀ èmi náà fọ̀rọ̀ síkùn bí àgbà mi ò dẹ̀ ṣe pé fún ẹ ṣùgbọ́n gbogbo èpè tó ṣẹ́ yẹn o deserve fún ara ẹ ló fẹnu ara ẹ sọ ẹlẹ́rù àgbẹ̀rù ẹ̀ ṣèbí ètò onímọ̀ ṣépè ní ti bá ti sọ jẹ́ kí n gbé in tó sọ kí ìwọ náà gbé tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lórí ìyẹn nìyẹn lórí ọ̀rọ̀ ológun dúdú bàbá sójà ó lòun ọkọ sójà èmi ọkọ rẹ̀ rè bàbá ẹ cast ni torí nígbà tẹ́ jáde tẹ́ sọ̀rọ̀ pé Súlè Bèbè ẹni ọ̀rẹ́ ẹyin ni Súlè Bèbè dẹ̀ ẹ̀rùn lẹ̀ pa lẹ́kìtì o ò ní £1 tó gbé sí lórí o ò ná £1 o ò gbé o ò béèrè ẹ̀ o ò mọbi tó wà o kàn jáde o wá parọ́ fún wa wípé ọmọ Súlè Bèbè pè ẹ́ ó ń sọ fún ẹ wípé kìnnìkan wọn ò fún onílẹ̀ wọn ní ẹ̀ẹ́dẹ̀ béèrè èwo nínú wọn ẹlẹ́ẹ̀rán tí orúkọ ẹ cast ní so ó ṣì ń dùn yìí èmi náà ní burí púpọ̀ mo kàn ní ẹ̀kọ́ ní ẹlẹ́nu ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ abẹ́nú ṣọ́ṣọ́ yẹn mi ì bú àgbàlagbà sá bọ̀ ẹ cast ní ó dẹ̀ dùn yìí ẹ má bínú bọ̀ ẹ cast ní ẹ parọ́ ẹ ṣe pé ayé sójà lẹ ti ní kinní wọn lẹ ti ní skill mọ́ ayé jẹ́ sí làwà ẹ ní skill kankan mọ́ tẹ bá fẹ́ gbé àìṣe nígbà tí ó sì sọ social media ẹ lè wá parọ́ fáwọn èèyàn bí rọ́bà dẹ̀ lọ́lọ́gbọ́n lórí social media òótọ́ ọ̀rọ̀ máa ń le bá ọjọ́ tó òótọ́ ọ̀rọ̀ bá ti le bá a sọ ayé ò parẹ́ ẹ má bínú sá ẹ cast ní sá ó dẹ̀ dùn yín àbí ìyá ìmí tẹ̀lé fẹ́ pé yẹ kẹ́ ẹ ṣorin fún mi pé mo ti popular torí ẹ ṣorin fáwọn sọ́jà ẹ bá ṣorin fún Babangida tẹ́ ẹ ṣorin fún Abacha ẹ bá ṣorin fún Ìyálájé náà kò burú ayé àmọ̀ pé yes Ìyálájé náà ti ṣe kí ó ti ganú ayé ẹ jọ ẹ fún mi rẹ́kọ̀dù kan
ìtàwọn ọmọọṣẹ́ yín ṣe àwọn yẹn ò lórúkọ ṣẹ́ pé mi bá yín play ẹ̀ ṣùgbọ́n lógun dúdú ẹ bá jáde ẹ bá ṣe rẹ́kọ̀dù fún Ìyálájé màá bá yín èmi náà ti gánú ayé nìyẹn á wà ní òwe tán nínú story ti yín gan nínú history yín pé lára àwọn tẹ́ ẹ ṣe wù fún èmi náà orúkọ Ìyálájé bá tún wọnú ìwé àbẹ́rẹ́ kò sí ti fi ń ṣe èèyàn ìyẹn lọ God bless you ẹ ṣe mà mọ́mí Alihan ẹ ṣe lórí ìyẹn mo ti dáwọn méjì yẹn lóhùn èyí tí mo fẹ́ dá lórí yẹn so general one now let's talk about the general one lórí ọ̀rọ̀ kejì èmi ò support Àgbàlá o èmi ò dẹ̀ support ṣe rí ìkọ̀kọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ni wípé before now ẹ ti pọ̀ lórí TikTok o torí màtá ẹ̀ ṣe meeting lẹ́ni lórí ẹ ti pọ̀ jù báyìí lọ o please help me to power tap ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ let's go to ọ̀rọ̀ kejì àkọ́kọ́ I want to give kudos to Akeem ọkọ àwọn single mothers for that beautiful show lọ́jọ́ yẹn mo ti ń sick mo ti ní flu mo ti wà nílé gan mo ń sùn nígbà tí bàbá ọ̀nà òdodo pè mí bàbá ọ̀nà òdodo wá pè mí látojú oorun hello Ìyálájé mo jáde olórí mi ni wọ́n ní kí má bọ̀ wá sí orí TikTok yó pé àwọn kan wọ́n ti ń ṣe show Àgbàlá lọ́wọ́ mo ní kí ló wá kàn mí bẹ́ẹ̀ àwọn sọ pé Àgbàlá ṣe kíní kan gbà kan mo ní bàbá ọ̀nà òdodo tẹ́ ẹ bá ń gbọ́ bàbá ọ̀nà òdodo náà reach out sí mi God bless you sir ẹni tẹ́ bá mọ bàbá ọ̀nà òdodo dẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ tó ó ní wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ sọ bàbá ọ̀nà òdodo mo ní ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ tí wà mí ní wọ́n ti ẹ̀gbẹ́ òsókè mo ní ẹ padà lọ bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n bá ti ń sọ pẹ̀lẹ́ rí mo ní ẹ jáde síta mo ní ẹ fún Àgbàlá jẹ mo ní ẹ má support ẹ o bàbá ọ̀nà òdodo tí bá parọ́ ẹ jáde kẹ wá já mi o ní ọjọ́ tẹ́ ẹ pè mí mo ní tẹ́ ẹ náà ń sọ lọ́wọ́ báyìí ó ṣe nǹkan pẹ́ mo ní rẹ̀ mí mo ní ṣùgbọ́n ẹ lọ darapọ̀ mọ́ wọn tí ẹ bá rí páwọn yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí mo ní ẹ jáde ẹ lọ ṣe kíni ẹ lọ fún Àgbàlá jẹ. Fọláṣadé Búsàrí ṣó wà lórí kọ́ ó wà lórí fóònù spíkà ni ó pè mí ọ̀rẹ́ mi nǹkan bá ń ṣẹlẹ̀ mo ní Ṣadé Àgbàlá ti fọ́kọ̀ọ̀pù tipẹ́tipẹ́ mo ní tó bá ti jẹ́ pé tí wọ́n sọ pẹ̀lẹ́ rí mo ní lọ fún jẹ Ṣadé tó bá wà lórí fóònù o lè sáré pè mí láàrin ìṣẹ́jú kan kó confam yes or no lọ́jọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní èmi ò support irọ́ máa sọ ọ̀dí tí mo ṣe kọ́kọ́ gbàgbé nígbà tí mo bèèrè pé kí ló ṣẹlẹ̀ Ṣadé ló wá ṣàlàyé fún mi pé wọ́n lẹ́nìkan wà wọ́n ló sick wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ Àgbàlá wọ́n ní Àgbàlá wọ́n ti dáwó fún ó wá gba owó gbowó yẹn gbowó ẹ̀ ẹmọ tó bí mi nínú jù nínú gbogbo story yẹn ni wípé ó wá delete post ẹni yẹn Ṣadé pè mí sórí studio line pè mí Fọláṣadé Búsàrí ṣé Fọlá nation àbílẹ̀ ó gbowó yẹn kékeré ẹni yẹn wá lóun lọ ó wá delete post yẹn ó dùn mí bàjẹ́ ó wọ́ sí kí ni ìtumọ̀ ẹ̀ ó fẹ́ pé bí adé not disturb ló wà sorry mi sọ ti pè mí hello Ìyálájé báwo ni Ṣadé ẹ kó ètò àwa nìyẹn ó ṣé gan God bless you adúpẹ́ àlàáfíà bọ̀ náà ti fi sára o Olúwa ṣeun ẹ bá mi tag Àgbàlá Gabriel àmín ó ṣé gan ní ọjọ́ tí àwọn Akeem tí wọ́n ṣe show tó pè mí lórí fóònù pé nǹkan báyìí ni wọ́n ń sọ o Ìyálájé kí ni mo sọ fún ẹ má bò mí o ní tí bá sọ láàrin ìṣẹ́jú kan má bò mí jọ torí tọlọ́run má fi kún má yọ kúrò bẹ́ẹ̀ exactly tí bá sọ ni kò sọ fún ẹ. ó yá. Ìyálájé ní kí n sẹ́ndì fídíò yẹn ibi tó ti sọ̀rọ̀ yẹn. yà kò sẹ́ndì líǹkì yẹn. bẹ́ẹ̀ni mo lè sẹ́ndì líǹkì yẹn even ever before you watch it you now ask me to explain. mo ní kò ṣàlàyé. ọ̀wọ́ kejì mo lè sọ pé nǹkan báyìí lọ́kọ single mother náà ń sọ lọ́dọ̀ lórí TikTok and you told me that go out there pé tó bá jẹ́ bó ṣe rí nìyẹn o tí wọ́n dẹ̀ mọ́ evidence wà mo ní àpọ́nlọ́ gbé receipt jáde o you said kí n má support Àgbàlá o
ní stage ìtawà yìí o pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. That's what you told me and that's what I did. òṣèlú ní kò lọ fún jẹ pé tó ṣe yẹn wrong àbí. Because you are not feeling okay right now. Pé ara pé adé tó ṣe fídíò mo rí everything. Ọ̀rẹ́ wa ní pé ọ̀rẹ́ mi lọ fún Àgbàlá jẹ dáadáa. Pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. God bless you. That's what you told me and that's what I did. Yeah. Ó pè mí mo ní kó lọ fún jẹ. Àìmọye àwọn speakers tó pè mí tí mo sọ fún wọn pé àní tó ṣe mo ló wrong mo ní ẹ lọ fún jẹ tó bá ti jẹ́ wípé n tó ṣe